Ajisebi Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ Ajisebi bàbá ẹni. Ọ̀yọ́ tòrò ní ọwọ́ Adéjọba. Ọ̀yọ́ tòrò ní ọmọ ògbóná, ìyá ẹ̀ ògbóná, àwa ògbóná. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Adéyínká pẹ̀mbọ bí awo erin, Adéyínká Ọlásùnkànmí, kásàmásì dáadáa yín náà ni ajókòó bí ẹni kìlọ̀ wà. A wà ní ọ̀dọ̀ bàbá wa Aláàfin Ipekun ọba Ikubabayeye. Alaafin His Imperial Majesty ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ̀ Adé Ẹlẹ́wọ̀ Ẹ̀tùrẹ́rẹ́. Ní èní bàbá tún ti dára, àwọn tún ti ṣe bí wọ́n ṣe máa ń ṣe o. Àrà ńlá leléyìí tó tún wọlú ìlú Ọ̀yọ́ wá yìí tó wọlé Yorùbá Kaafata wá yìí. Bàbá tún ti ṣe bí wọ́n ṣe máa ń ṣe láàrin oṣù mẹ́fà tí bàbá di Ikubabayeye láàrin ìlú Ọ̀yọ́ Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá Kaafata. Ẹlẹ́ẹ̀kejì rèé tí bàbá ó pọn kó àwọn irinṣẹ́ olówó iyebíye, àwọn irinṣẹ́ ńláńlá tí a fi máa ń ṣe ìwòsàn fún àwọn àìlera ara. Bẹ́ẹ̀ bá ti ń rí scanner tí wọ́n fi máa ń kànù, ẹ̀rẹ̀ bá ti ń rí tí wọ́n fi máa ń tẹ̀sì ẹ̀jẹ̀ wò náà lẹ́ẹ̀ máa rí àwọn abùsùn, àwọn oríṣiríṣi wheelchair gan wà ńbẹ̀. Gbogbo nǹkan pátápátá ló kún bẹ̀. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ rí láàrin oṣù mẹ́fà péré. Ẹ bá ń gbọ́ kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá. Ikubabayeye gangan náà ní ń jẹ́ bẹ́ẹ̀. Aláàfin Ipekun ọba lémọ́lé Ikubabayeye Àkànní tó tọ̀ Ọ̀yọ́ lémọ́ dókè ògùn. Ẹ ṣe kábíyèsí báláàfin, ṣé màlíkì ò fẹ́ ṣe kábíyèsí ni? Ẹ ṣe kábíyèsí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá, ẹ máa ṣe kábíyèsí kẹ́ ẹ máa táìpù kábíyèsí. Àwọn irinṣẹ́ olówó iyebíye ni bàbá tún kó wọlé láti orílẹ̀-èdè Canada ni bàbá tún ti kó wọn wọlé ní àárọ̀ yìí. Látàárọ̀ láti ń já yín mọ̀ mú yín lọ sí inú store ibi tá à ń já wọn sí nìsín kẹ́ ẹ wá wo bí ilẹ̀ ṣe kún, kẹ́ ẹ wá wo nǹkan. Ilé bàmí náà láwà yìí ò ní bọ́rọ́bọ́rọ́ ní Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Ẹ máa kálọ bá ti ń rú kẹ̀tíkẹ̀tí látàárọ̀ yìí ilẹ̀ ti kún. A ní láàrin oṣù mẹ́fà péré tí Ikubabayeye jẹ́ Aláàfin ìlú Ọ̀yọ́ ni bàbá ti ń dá bí ẹdun tí wọ́n ti ń rọ̀ bí òwe tí wọ́n ti ń ṣe ribiribi. Tẹ́yìn náà bá dé ibi tí wọ́n ń kó o sí nílẹ̀ ńbẹ̀ ẹ mọ̀ kí ajé kú kalẹ̀. Àárọ̀ yìí náà ni mo kàn rí ìpè wọ́n ní Déyínká pẹ̀mbọ bí awo erin, ọmọ Ikubabayeye máa bọ̀ wá sí ilé bàbá oní bọ́rọ́bọ́rọ́ kọ́ wá wo nǹkan kan ẹ wá wo ẹ̀yin náà ẹwẹ́nu ọkọ́. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ rí o láàrin oṣù mẹ́fà péré. Láàrin oṣù mẹ́fà ẹ̀rí àwọn irinṣẹ́ olówó iyebíye. Bẹ́ẹ̀ bá ti ń rí àwọn tí wọ́n bá nípèníjà ẹsẹ̀ tí wọ́n máa tì lọ tí wọ́n máa tì bọ̀ tí wọ́n bá ń ṣe warming up fún báyẹ̀sẹ̀ ní ẹ bá rí tí wọ́n fi ń tu apá lẹ́mọ̀ rí ẹ̀rí ẹkún irú eléyìí. Ẹ̀rí tí àwọn aláìsàn aláàárẹ̀ tí wọ́n bá ń ṣètọ́jú tí wọ́n lè rọ̀gbọ̀kúlé oríṣiríṣi ló wà ńbẹ̀. Gbogbo àwọn pálí tẹ̀ ń wò yìí àwọn irinṣẹ́ olówó iyebíye náà ni ó kúnnú rẹ̀. Ẹ̀rí láti orílẹ̀-èdè Canada. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀rí àwọn bẹ́ẹ̀dì ó ti gbàgbé orúkọ tí wọ́n pe eléyìí lẹ́ẹ̀kan. Wọ́n ní dental x-ray machine ní eléyìí tí ẹ̀ ń wò tán lélẹ̀ dára tẹ́lẹ̀ ẹ̀jìn lọ yà láti ẹ̀gbẹ́ ọ̀hún. Dental x-ray machine ní eléyìí wọ́n ti ẹ̀kọ́ àwọn èèbó kan bẹ̀ tó fẹ́ yọ èmi léyìn. Mo rí panoramic dental x-ray machine. Wọ́n tún kọ model number rẹ̀ síbẹ̀ kẹ́ ẹ lè bá mọ̀ pé ó pọ̀ lápọ̀jù. Àwọn bẹ́ẹ̀dì ibùsùn rẹ̀ oríṣiríṣi. Ìyẹn á fi ọ̀rọ̀ wá bàmí tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Ikubabayeye tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn PA special personal assistant to Ikubabayeye. Nítorí fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní ṣókí kẹ́yìn náà kí ẹ máa bá wa kálọ. Gbogbo ẹ̀yin tẹ́ ti dáàpọ̀ mọ́ tẹ́ ń wò wá ẹ máa tẹ kábíyèsí bẹ́ẹ̀. Mo ti rí kọ́mẹ̀ntì Badmus Gabar Ọlánrewájú wọ́n ní well done our dear and lovely Ikubabayeye Aláàfin Ipekun ọba. Gbogbo bíi oríṣiríṣi ló wà ńbẹ̀. Ilẹ̀ ló ti kún yìí. Àbámi ẹ kú ojúmọ́ o bàmí Reverend Dr. ẹ̀yin ṣe kọ́kọ́ introduce wọn kí n tó sọ pé ká tó introduce ara wọn. Àwọn ní bàmí Reverend Dr.
Olúṣọlá Kọ́ládé ọmọ bàbá àyàn Kọ́ládé àbí bẹ́ẹ̀ náà kọ́ ni bàmí kò ní bàjẹ́ kúṣẹ́ ìlú lọ́tún lọ́sì. Ẹ bá mi tún dárúkọ yín fún àwọn èèyàn tí wọ́n bá tún tí ì mọ̀ yín tẹ́lẹ̀. Kádé ó pẹ́ lórí o bàtà pẹ̀lẹ́ ẹsẹ̀. Kádé ó pẹ́ lórí bàtà pẹ̀lẹ́ ẹsẹ̀. Irú tẹ̀rẹ̀ ó jẹ́ bí òkèlè ẹ̀sìn ọba ó jẹ́ ìlú pẹ́ tẹ̀rí bọ́ pẹ́ yẹn. Bàbá èyí tá a tún rí láàárọ̀ yìí ó mà tún kà sí ara. Níjó níbi oṣù mẹ́ta àbí mélòó kan sẹ́yìn náà kọ́ ni ẹ kó kan wọlé tí bàbá kó kan wọlé ni. Ọlọ́run wá bá wa ṣe o ìwọ ló máa ṣe. Ọlọ́run wá bá wa ṣe ìwọ ló máa ṣe. Ó jẹ Ikubabayeye lógún. Èyí tó ṣe pàtàkì sí Ikubabayeye ó ní bí ìtẹ̀síwájú tí ó ti dé bá ilẹ̀ Yorùbá lápapọ̀. So ìdí nìyí tó fi jẹ́ pé òbítíbitì owó ó ní Alaafin ná lórí ètò ìlera, ètò ààbò, ètò ìrónilágbára. Àwọn tí wọ́n bá wà ní ààfin ní aganjú ní àná àti ìjẹta wọn ò lè ròyìn kéléyè sí ọ̀rọ̀ àròsọ. Gbogbo àwọn tó wà ní ààfin lánàá níjẹta ó ní wọ́n ròyìn itú tí a pa ní ààfin fáwọn ọmọ Ọ̀yọ́ tó jẹ́ pé ètò ìwòsàn ọ̀fẹ́ èyí tí wọ́n gbé kalẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọ̀yọ́ World Congress, Ọ̀yọ́ Global Congress àti àwọn olùrànlọ́wọ́ Mercy Foundation tó jẹ́ ètò ìmójútó ìlera àwọn èèyàn wa òun ni wọ́n ti àgbékalẹ̀ rẹ̀ níjẹta àti lánàá tó jẹ́ pé èmi náà wà níbẹ̀ láti ṣe àmójútó bí ètò ti ń lọ. Àwọn tó gba ìtọ́jú wọ́n á lé ní 1,000 tí wọ́n gba ìtọ́jú. Kì í ṣe pé wọ́n gba ìtọ́jú nìkan, wọ́n tún gba òbítíbitì ẹ̀bùn. Àwọn tó wà níbẹ̀ wọ́n rí i pé wọ́n pín àǹkárá fáwọn èèyàn, wọ́n pín oúnjẹ fáwọn èèyàn, indomie, wọ́n pín toothpaste, wọ́n pín ọṣẹ. Kò sí ọmọ kankan tó wá síbẹ̀ yẹn kódà kó jẹ́ ọmọ tí ò tí ì béèrè dáadáa tí wọn ò fún lẹ́bùn. So wọ́n fún gbogbo àwọn ọmọ wẹ́wẹ́, wọ́n fún wọn ní indomie, wọ́n fún wọn ní paracetamol syrup àti multivite àti dewormer. Gbogbo àwọn àgbàlagbà tí wọ́n sì wà náà yàtọ̀ fún pé wọ́n ṣe àyẹ̀wò fún wọn fínífíní. Oríṣiríṣi oògùn tó bá ẹtí ṣe kálukú mu òun ni wọ́n fún wọn lẹ́yìn ìgbà tí àwọn dókítà àgbà wọ́n ti ṣe àgbéyẹ̀wò àwọn èsì àyẹ̀wò èyí tí wọ́n ṣe fún àwọn èèyàn. So ọ̀rọ̀ ìlera ó jẹ́ kábíyèsí Ikubabayeye lógún. Kò tí ń dá wa lójú pé ìgbà ọ̀tun la wà yìí o. Ọ̀yọ́ ó mọ̀ ìyàtọ̀ rẹ̀, ilẹ̀ Yorùbá ó mọ̀ ìyàtọ̀ rẹ̀ yìí pé ẹlẹ́wù ẹ̀tù ọba Ipekun ọba Abímbọ́lá àti mọ̀wá fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ni. So báwa náà ti ń wò tí èsè pé bóyá ọ̀rọ̀ àlá tàbí àhesọ a ti rí àwọn èròjà ti ìṣe ìtọ́jú ara tó tún ti wọlé bábìtì. Ìyẹn gbọ́dọ̀ máa sọ fún wa iye owó tó ti ná Ikubabayeye láti fi clear àwọn ọjà yìí lásán wọlé. Ìyẹn lè máa sọ fún wa o kì í ṣe mílíọ̀nù kékeré o ló ti jáde ní àpò Ikubabayeye nítorí wípé a ní kílẹ̀ Yorùbá kó wà ní àlàáfíà, kí ìlú Ọ̀yọ́ kó jẹ àǹfààní ìdàgbàsókè ló jẹ Ikubabayeye lógún. Ẹ wo àwọn ẹrù bìtìmù tó ní ṣe pẹ̀lú oríṣiríṣi ètò ìlera. Nínú àwọn ẹrù yìí òun láti ní àwọn irinṣẹ́ ìgbàlódé pé ètò àwọn ìjọba orílẹ̀-èdè Canada gan tí wọ́n fi ń tọ́jú àwọn ọmọ ìlú wọn òun la kó wọlé o. Àwọn machine èyí tí wọ́n fi máa ṣe àyẹ̀wò ìpèníjà tó bá dé bá eyín tó jẹ́ ti ìgbàlódé ó wà níbí àti onírúurú gbogbo àwọn ẹ̀rọ ìṣe àyẹ̀wò àwọn ìjàmbá tó lè ṣẹlẹ̀ sára míì náà ò ní wọ́n wà níbí. A sì mẹ́yẹ bọ̀ lápò ni o.
ìtú oríṣiríṣi ní Ikubabayeye yóò pa èyí tí ó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè àti ìtẹ̀síwájú abala rẹ̀ kan ilé tá à ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìlera. Àdúrà náà la máa ṣe fún Ipekun ọba wípé kọ́nà ó jẹ́ kí wọ́n máa rówó ná, kọ́nà ó jẹ́ wọn ó rí gbà ṣe, kọ́nà ó jẹ́ kí wọ́n pẹ́ lórí àpèrè yìí fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá. kí ni ó wò ẹ ṣeun. bàbá ṣe bí ìgbẹ́ kejì rèé tí àbó kúrú àwọn irinṣẹ́ báyìí wọlé. ìgbẹ́ kejì rèé ìmíì sì tó ń bọ̀. ìmíì tó ń bọ̀. ìmíì tún ti wà lọ́nà tí tó ń bọ̀. tó jẹ́ pé àwọn ètò ìgbáradì fún àtìlò wọn ó ń lọ ní bí wọ́n ti ń wọlé òun náà ni bá àwọn náà á ti mọ̀ yìí pé à ń kọ́ ilé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ sí òpópónà ti yunifásitì Àtìbà ní Ìdígẹdú area léè tí ó ti fẹ́ parí. mo sì ní ìgbàgbọ́ wípé bá a ti ń wọnú ọdún 2026 yìí à ń palẹ̀ mọ́ láti ṣí ibi iléeṣẹ́ ìwòsàn yìí léè tí ó jẹ́ àwòsífìlà àwòdání ẹnu. tó sì jẹ́ pé ètò ìgbékalẹ̀ ìtọ́jú tí ó wà ń bẹ̀ afẹ́ ṣe ni bí ìgbà téèyàn bá lọ ìlú èbó tó lọ gbà tọ́jú òun náà ni ètò ìtọ́jú tí ó wà ní àwọn kìí sì ṣe bẹ̀yẹn nìkan ni ó wà o á ṣe káàkiri ni kìí ṣe nílùú Ọ̀yọ́ nìkan gan ni ó wà pé yóò lọ káàkiri gbogbo ibi tí ọwọ́jà Aláàfin tí yóò tó sọlẹ̀ sí. bàmí kẹ́ tó máa lọ ẹ má bínú pé mò ń gbà yín láàkókò púpọ̀ àwọn kan wọ́n ń sọ pé wọ́n máa ń sọ oríṣiríṣi pé àwọn kí ni Àjíṣebí bàbá gan tẹ́lẹ̀ ṣáàṣì mọ̀ pé kí bàbá tó dé orí àpèrè náà ni wọ́n ti ń ṣe nǹkan sọ̀rọ̀ mọ́kàn fẹ́ kẹ́ẹ̀kan náà ń bẹ̀ torí àwọn ẹlòmíì ò mọ̀. irú èmi yìí ètò fi lè mú mi tẹ̀lé Aláàfin. pé iṣẹ́ ìlú ẹ̀ ti gbé dání tipẹ́tipẹ́ tẹ́lẹ̀. wọ́n máa ṣe ìrànlọ́wọ́. iyo. tí Aláàfin Ikubabayeye tí wọ́n bá jẹ́ ẹnìkan tó ní ìfẹ́ ilẹ̀ Yorùbá kìí sì ṣe ìfẹ́ àfẹnusọ ìfẹ́ tí wọ́n ti ń fi ṣíṣe ni kí wọ́n tiẹ̀ tó gorí àpèrè. ní làwa ti mọ̀ wọ́n mọ́ iṣẹ́ ìrànlọ́wọ́ nígbà tí à ń jà fitafita lórí ètò nursing school ní Ọ̀yọ́ tó ní ó ti lè rí ètò accreditation ti tìjọba tó sì yẹ pé ó pè fún ìnáwó àti ṣe àwọn ìmúdàgbà àwọn nǹkan tí wọ́n ń lò ní iléèwé yìí. Aláàfin bẹ lára àwọn tí wọ́n kọ́kọ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí pẹ̀lú owó bàǹtàbàǹtà tí wọ́n bá wa dá sí ètò yìí tí wọ́n gbówó kalẹ̀ nígbà tí ẹnikẹ́ni ò tiẹ̀ tí mọ̀ ẹ́ páwọn ni wọ́n ó jẹ Aláàfin. eléyìí ni ó jẹ́ nǹkan tó jẹ́ ìwúrí ńlá tó lágbára jù fẹ́mi lórí ètò tí Aláàfin ń ṣe wípé ìtẹ̀yàn bá ṣe kó tó di wípé ó dé ipò tí ò tí mọ̀ pé wọ́n ti ẹ̀ dépò ìyẹn gan ló fi hàn irú ọkàn àti ìfẹ́ tírú ẹni yẹn tó ní. a rí i pé káláàfin ó tó dórí àpèrè ni wọ́n ti ń dá sí ètò ti Olúewu power station ẹ lọ wò dáadáa ẹ béèrè lọ́wọ́ àwọn tó ṣe agbátẹrù bí ètò yìí bó ti jẹ́ ṣíṣe wọ́n sọ fún yín wípé bàtàmù owó Aláàfin ó wà níbẹ̀ nígbà tẹ́nikẹ́ni ò tiẹ̀ tí mọ̀ wípé ẹnìkan ó dórí ìtẹ́. èmi máa ń sọ fáwọn èèyàn olóṣèlú tí bá wá ń bá yín nígbà tó fẹ́ gorí ètò tí ń náwó fún yín kí ni tí ń ṣe tẹ́lẹ̀ tí ọba ti ní tí ń ṣe tẹ́lẹ̀ ẹ má tẹ̀lé wọ́n fẹ́ fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ jẹ ni. so a dúpẹ́ lọ́wọ́ Ikubabayeye fún ìfẹ́ tí wọ́n ní sí ìlú Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀. ẹ ṣeun kò ní bàjẹ́ tọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tẹ̀ da pọ̀ mọ́ wa Adéyínká Pẹ̀mbọ bí Àwèrìn bámi tí a fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tán àwọn náà ni Reverend Dr. Kọ́ládé Ọládélé tó jẹ́ pé tẹ́ bá ń rí ìdàgbàsókè kan nínú ìlú Ọ̀yọ́ yìí ẹ sáà rí ọwọ́ bàbá ń bẹ̀ ni bẹ́ẹ̀ rí ìdàgbàsókè nínú ìlú Ọ̀yọ́ yìí ẹ sáà rí ọwọ́ bàbá ń bẹ̀ ni bẹ́ẹ̀ náà ni bàbá wọn torí ẹsẹ̀ tí bàbá wọn gbélẹ̀ náà làwọn náà ń tẹ̀lé àwọn ọmọ wọn náà ń tẹ̀lé tẹ́ bá tún rí àwọn tí wọ́n tún kọ́ bí àwọn kọ̀ǹpútà hub sọ́yọ́ ẹ máa rí bí Professor Ṣeun Kọ́ládé tó tún jẹ́ àbúrò Reverend Dr. Kọ́ládé Ọládélé ní School of Nursing tá a tún sọ yìí ẹ tún máa rí ẹ̀gbọ́n wọn táwọn jẹ́ obìnrin táwọn tún márì sílùú bòmí bí wọ́n ṣe facilitate bí School of Nursing nílùú Ọ̀yọ́ bó ṣe tún ń tẹ̀síwájú sí ìdílé Kọ́ládé náà wọn ò ní bàjẹ́ ilé Ọ̀yọ́ ò ní bàjẹ́
Ọlọ́run tó máa tẹ Aláàfin Ìpẹ̀kun ọba náà síwájú. Eléyìí ó tún kún wa lójú, eléyìí tún kà sí àrò, ó tún yàtọ̀. Láàrin oṣù mẹ́fà la mọ̀ pé kì í mọ̀ tí ìpọ́dún kan ẹ̀yin èèyàn wa oṣù mẹ́fà péré. Ẹwẹ́nu lẹ̀kẹ́ ẹwẹ́nu ọkọ́ o, ẹrù rèé o, ọkọ̀ yẹn lẹ́fọ̀. Àwọn èèyàn ti ń kọ kọ́mẹ̀ǹtì, mo ti rí kọ́mẹ̀ǹtì, mo rí Badmus Arafa, Gàfárì Ọlánrewájú, mo rí Sakiru Ọpẹ́yẹmí, mo rí Emmanuel oríṣiríṣi, mo rí Táíwò Bánúsọ. Àwọn èèyàn ti kún, wọ́n ti kún comment section. Wọ́n tún ní a máa gbáradì. Mo sí ilé ìwòsàn. Sí ilé ìwòsàn tí. Etí Aláàfin Ìpẹ̀kun ọba Abímbọ́lá Akínmọ̀wádé tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ sí òpópónà Àtìbà yunifásitì. Gbogbo aráàlú ni ó jàǹfààní yìí. Bẹ́ẹ̀ni. Ní owó tí ò ní gapá. Tí ò ní gapá. Tọ́jà wípé ẹni tí ò bá ní orí ọ̀fẹ́ àti rí owó tọ́jú ara rẹ̀, wọ́n ó lè rìn wá síbẹ̀ láti gba ìwòsàn tí ó sì ní wọn lára. Ìwé tá a ṣe lánàá àtijẹta. Ọkà sí ara. Bàmí sẹ́yìn mọ̀ pé ẹ̀sẹ̀sẹ̀ mọ́ báwọn mẹ́sísìpù náà ṣe. Mo rántí lọ́dún tó lọ pẹ̀lú àwọn mẹ́sísìpù. A ṣe ní inú alọ́dọ́nẹ́tì ní General Hospital ní Lọ́ra, adọ́nẹ́tì ní General Hospital tọ̀yọ́. A tún wá ṣe kinní ní Àtìbà hall. Gbogbo inú Àtìbà àti surroundings Àtìbà náà ló kún fọ́fọ́fọ́ fún ètò ọ̀fẹ́. Orúkọ Aláàfin Abímbọ́lá Akínmọ̀wádé. Ó láti ṣe tá a ṣe lánàá àtijẹta. Nítorí pé olóríire Aláàfin wa. Bẹ́ẹ̀ni. Ẹsẹ̀ tó dáa ni wọ́n fi tẹ Ọ̀yọ́. Ìgbà wọn yóò sì sàn wá sówó. Àṣẹ o. Yóò sàn wá sọ́mọ. Àṣẹ o. Yóò sàn wá sọ ẹ̀kú baálé ọ̀rọ̀. Àṣẹ o. Ní ayé Ọ̀wọ́ adé yìí. Ilẹ̀ Ọ̀yọ́ yóò rojú. Àṣẹ. Àlàáfíà ìjọba. Àṣẹ o. Kálukú òrì bá ti ṣe. Àmín o. Àárọ̀ náà gbé gbà. Wà. Orí gbogbo wa ni ó kànkè. Àṣẹ wà. Ọwọ́ gbáre mú. Àṣẹ o. Àti àwọn tí wọ́n ń ya nǹkan tí wọ́n èso lùyà yìí. Yes sir. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin náà rí ti yín sí. Àmín náà. Gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Aláàfin Bẹ́ẹ̀ni. Abímbọ́lá Owóadé tí wọ́n sì ń tò sẹ́yìn wọn fún ìdàgbàsókè ilẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní wálẹ̀. Àmín o, àmín àṣẹ o. Gbogbo wa náà lọ yẹ àṣùgbà Aláàfin. Ibi tí mo fẹ́ fi ọ̀rọ̀ kan ìsinsẹ́ yẹn pẹ́ ń kọ àwọn átíkù kan lẹ́nujọ́ mẹ́ta yìí. Ìgbà ọ̀tun lóde yìí a ní ọba tó ń fi ìfẹ́ hàn sílùú tó ń ronú ìdàgbàsókè èmi ò ríru eléyìí rí o. Kábíyèsí o. Ẹniwé àti kábíyèsí bá lọ ọ̀rọ̀ Ọ̀yọ́ ló jẹ́ kábíyèsí ló kú. Bẹ́ẹ̀ni o. Gbogbo ibi tẹ́lẹ̀ tí ń bá kábíyèsí lọ èyí tí ìríbi kankan tí kábíyèsí ti ń sọ̀rọ̀ ara wọn àfọ̀rọ̀lú mo fẹ́ dọ́gbọ̀n. Gbogbo ohun tí kábíyèsí ní àwa fi tò sẹ́yìn wọn o pé ọba tí ń wá àlàáfíà ìlú tí ń wá ìdàgbàsókè ìlú tó sì fi ṣáájú tó ní orí ọ̀fẹ́ láti kó ọrọ̀ jọ tó ní rárá ẹ̀yà wá ọrọ̀ fún ìlú Ọ̀yọ́ ni. Kábíyèsí. Irú ọba ilé yìí gbogbo wa ló yàtọ̀ sẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ni. Gbogbo ọba àti joyè gbogbo àwọn bọ̀rọ̀kìnní ìlú Ọ̀yọ́ ẹ jẹ́ gbogbo owó tò sẹ́yìn Aláàfin. Kí gbogbo wa kárí wípé a ṣe ìfọwọ́sowọ́pọ̀ tó tọ́ fún Aláàfin kí ìdàgbàsókè ilẹ̀ Ọ̀yọ́ lè sáré. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ògo náà yóò sì ṣeé ṣe fún wa. Àṣẹ o. Àwọn alálẹ̀ ilẹ̀ Ọ̀yọ́ wọn ò di ó ṣeé ṣe. Àṣẹ o. Pẹ̀lú ògo Ọlọ́run orí ọ̀fẹ́ èyí tí ó jẹ́ kí gbogbo tí Aláàfin lóyún rẹ̀ kí wọ́n bí láyọ̀ àtàlàáfíà àwọn orí ọ̀fẹ́ yẹn gbà. Àmín àṣẹ o. Ilẹ̀ Ọ̀yọ́ ò ní wálẹ̀. Àmín àṣẹ o. Ilẹ̀ Ọ̀yọ́ èsè ìlú lásán o. Bẹ́ẹ̀ni. Ọ̀yọ́ ò ṣe é bá já o. Bẹ́ẹ̀ni o. Ọ̀yọ́ ò ṣe é bá já o. Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o. Ọ̀yọ́ ò ṣe é takàngbọ̀n sí o. Bẹ́ẹ̀ni o. Gbogbo wa ẹja fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Aláàfin. Ẹ ṣeun bàbá, kò ní bàjẹ́ fún yín. A máa rí yín bá iwájú lọ̀pẹ́ ibì tí ń rí sí iwájú lájọ máa lọ. Adéyínká pẹ́ mú. Ìyàwó erin ní àyín láti máa wá ètò náà wá síbi kọ̀ọ̀kan ẹ̀ torí wíìchì ẹ̀ tó rẹ̀ láti máa wá ètò náà wá síbi kọ̀ọ̀kan títí dìgbà míì tá tó máa mú àwọn àkànṣe nǹkan tí bàmí Ìpẹ̀kun ọba tá ń ṣe nílùú Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá. Lánàá ni bàbá tó ń sọ̀rọ̀ ètò ààbò nílọrin wípé bó ni ètò ààbò ṣe múlẹ̀ Yorùbá. Gbogbo nǹkan tí ó sàtún tẹ̀ ilẹ̀ Yorùbá àti ìlú Ọ̀yọ́ síwájú òun náà ni bàbá ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ti tẹ àtẹ̀jíṣẹ́ mo rí kọ́mẹ̀ǹtì yín Muyideen Ọláyọnu ọlọ́kọ̀ ni àbí ọlọ́kọ̀ Kẹ́hìndé Joseph Táíwò Bánúsọ Abbas Ṣàfígbò mo tún rí Hafiz Basiti ẹ wo ẹ̀yin èèyàn gbogbo yín mi nílé dákọ yín Tóyìn Ọláyíwọlá Ogbos Farmer Òkèrìndé Abibu Hafiz Basiti ẹ wo gbogbo yín náà ní Emmanuel Sinabio Ògo Jésù Síkí Sákìrù Ọpẹ́yẹmí
Badmus Gabar Ọlánrewájú gbogbo yín pátápátá ńlá kí mò ń fi orúkọ Ìpẹ̀kun ọba Aláàfin Ìpẹ̀kun ọba náà mo fi ń kí gbogbo yín ẹ̀ẹ́dàpọ̀ ẹ bá wa tún pín káyé ẹ fọ́n káàkiri torí àwọn èèyàn inú níbí ni làwọn máa ń fọ́n káàkiri inú níbí ni wọ́n máa ń pín ká wọn ò ní rí nǹkan dáadáa nǹkan rí kí wọ́n sí ààrẹ kan pín ẹ pín eléyìí náà káàkiri pẹ̀sẹ̀ máa ń fọwọ́dù oríṣiríṣi náà ní ká ẹ fọwọ́dù eléyìí títí dìgbà míì tá a tún máa pàdé Adéyínká Pẹ́ńbọ bí awérin àfihìnlẹ̀ sínú ìbànújẹ́ o àní bá yín nínú ìbànújẹ́ Amusa Yusuf mo rí yín ẹ fi àwa náà sínú ìbànújẹ́ ẹni bá wa náà nínú ìbànújẹ́ o ká tó ríra láyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì tá a tún máa pàdé Adéyínká Pẹ́ńbọ bí awérin ìpàdé wa ó ti wọ̀ bí ọjọ́rọ̀ ẹ ṣeun. Gbogbo ayé ló mọ̀ ó dájú o pé tọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ lọ́ba wa o òyà orí adé lè bọ̀ nílẹ̀ wa o àmọ́ Aláàfin Ọ̀yọ́ yàtọ̀ nínú ọba o. Bọ́dé ayé ẹ̀ máa fara ara wẹ́dọ́gọ́